aláti mọ bí tí kíní yìí ibi tí ó end sí nítorí pé Ògo Ìlọrin iṣẹ́ tá gbé dání nìyẹn aláti tọwọ́ bọ̀ aláti tójú bọ̀ kódà kò ṣojú nìkan àtọwọ́ àtàrà àti gbogbo ẹ̀ Ògo Ìlọrin láti ṣe kíní ni ó dá ìjọ tó tọ́lọ́run tó bá já sí pé nínú àwọn fámìlì ẹnìyẹn wà náà tó wù wáyé ẹjọ́ bá dọ́ọ̀pù nọ́mbà àwọn fámìlì wọn lẹ̀ bí a bá bẹ́ẹ̀ ni ìyẹn fámìlì àwọn ọmọbìnrin yẹn fámìlì àwọn afsọ ẹgẹ́ ti bẹ̀rẹ̀ láti dó láti bá wọn jíṣẹ́ láti gba ẹ̀tọ́ fún wọn padà ẹgẹ́ ti bẹ̀rẹ̀ láti ṣe kọ́kọ́ tó fi lè rí dájọ́ òdodo aláti dúró lórí ẹ̀ because irú ọmọ tó ṣe irú eléyìí irú ẹni tí ò gbọdọ̀ wà pẹ̀lẹ́ yàn tí ò gbọdọ̀ wà láàrin ó kó wà láwùjọ ò gbọdọ̀ wà láwùjọ dépò pé irú ẹ̀yẹ náà tí wàá máa wá bímọ wọ́n ní Yorùbá máa ní ọ̀ká bímọ ó gbọ́dọ̀ náà ni ọ̀ká bímọ kò sí ìkẹ́ tó máa bínà ju kíni lọ òun náà ni ó bí irú eléyìí ò gbọdọ̀ tí wàá máa wá ṣe kíni kò gbọdọ̀ tí wàá máa wá gbalẹ̀ irú ẹ̀ tí wàá máa wá bímọ kó máa wá ṣe gbáka àná nílẹ̀. Bàbá Murtado Adio Baba Bariga ààrẹ káfàtà fún gbogbo tí wọ́n ń pè ní Ògo Ìlọrin mo tún kí yín lẹ́ẹ̀kan sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Ìlọrin nípa ọmọ tí ó invite girlfriend rẹ̀ tó sì pa tó sì kún wẹ́lẹ́wẹ́lẹ́ afẹ́kẹ́ bá ayé sọ̀rọ̀ lórí ẹ̀ kí ni view yín lérí ọ̀rọ̀ náà. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala ashrafil mursalin Sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Àmín. Adúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aláyé lọ́rin Ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Ìkẹ́ àti ìgẹ̀ náà kó máa mọ̀ lórí ọ̀gá wa nìkan àti gbogbo àwọn tí ó tẹ̀lé. Naam. Àkọ́kọ́ ń bẹ̀ ni pé ìṣẹ̀lẹ̀ ń jẹ́ pé ó bà nínú jẹ́ tó pọ̀ ni. Allahu Akbar. In tó já sí wípé gbogbo ẹni tó bá jẹ́ ọmọ ọkọ Ìlọrin lénìí ó gbọ́dọ̀ já sí wípé tó bá jọ ọmọ ọkọ ó gbọ́dọ̀ máa wà nínú ìbànújẹ́ ni. Masha Allah. Akí Emir Adébárí Ọ̀kanlọ́mọ Álímì ẹ máa wọlé. Nítorí nínú àwọn nǹkan tí à ń protect nílùú wa gbogbo àwọn nǹkan tá à ń protect nílùú wa ní àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí àbí nǹkan tó ṣẹlẹ̀ yìí ó jẹ́ lára àwọn nǹkan bẹ́ẹ̀ tó já sí pé à ń gbìyànjú kí gbogbo orúkọ báyìí kó má wọnú ìlú wa wá. Allahu Akbar. Nítorí pé kò ń ṣe nǹkan tí wọ́n ń ṣe nílùú wa nǹkan àjòjì ni. Allahu Akbar. Nǹkan àjòjì kẹ̀dẹ̀ rèé ọ̀pọ̀lọpọ̀ wọn ní bá ṣe ń ṣe ìlú wa èèwọ̀ bòmíì ni. Nǹkan àjòjì tó gbé tó fẹ́ wọ̀lú àbí ká sọ pé tó wọ̀lú yìí ó jẹ́ ìbànújẹ́ fún wa gidi gan. Allahu Akbar. Especially àwa tá a jẹ́ Ògo Ìlọrin. Ó jẹ́ nítorí pé aspect ti wà nìyẹn. Masha Allah. Kì í ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò mọ iṣẹ́ tó Ògo Ìlọrin gbé dání but ẹ jẹ́ kí n fún wa ní méjì mẹ́ta ń bẹ̀. Masha Allah. Àkọ́kọ́ ń bẹ̀ ni wípé nínú tí Ògo Ìlọrin gbé dání báwo ni ìbàjẹ́ ò ṣe ní gbilẹ̀ nílùú ìyẹn jẹ́ àkọ́kọ́ ń bẹ̀. Báwo ni wọn ò ṣe wá ní di àwọn tó já sí wípé abatẹnijẹ́ àti àwọn tí ìlú wa ń bínú láti máa tọwọ́ ìbàjẹ́ láti bọ̀ wá láti máa tọwọ́ ìbàjẹ́ bọ Ìlọrin máa tọwọ́ bọ personality wa ìyẹn náà ó di méjì ó jẹ́ méjì àti àwa gangan náà láti ṣẹ́kì ara wa wò wọ́n ṣe pàràtà nìkan lábẹ́fẹ́sì àwa gangan fúnra wa náà dábàá kófìrí ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì là ń ṣe tó já sí wípé tá à ń fà gidi gan nínú ìlú gẹ́gẹ́ bí nǹkan tí ò dáa táwọn èèyàn bá ń ṣe tó bá ti fún wa gbọ́ tẹ́bárí èyí tí a bá ti kìlọ̀ fún èèyàn tá a dẹ̀ ti fún ní ṣáàsì díẹ̀ pé akíní ká má rí ẹ ń bẹ̀ mọ́ tó dẹ̀ ti pẹ́ because ìkìlọ̀ náà ló bá kọ́kọ́ síwájú ó dàbọ̀ lọ́gbẹ̀rẹ́ náà bá fẹ́ bínú sílùú àti bá fẹ́ bínú síbi kankan ìkìlọ̀ náà làwọn kan síwájú tí ìkìlọ̀ yẹn tí ò bá ti wá wọ́ọ̀kì fẹ́ni tó kìlọ̀ fún yẹn ibẹ̀ yẹn ni wàhálà ti wá bẹ̀rẹ̀ ìyẹn ni pé àwọn tá à ń bá fà wọ́n ń gbọ́ kìlọ̀ ni tó bá jẹ́ pé tí wọ́n gbọ́ kìlọ̀ ni àti pariwo wọn wá sí ojú ayé nítorí pé kò ṣe pé èyí tá a gbé dání kì í ṣe kárí ni. Masha Allah. Kì í ṣe kan kárí ni pé kọ́lé mọ̀ pa ń ṣe gbá no
bó ṣe yẹ kéèyàn tọ̀ kí afẹ́ ìṣe títọ́ lọ́hùn bó ṣe yẹ kó rí òun ni kèé pé bí àwọn amú kan á fi ba tẹ bí ẹnìkan jẹ́ náà ẹni yìí ikọ́ tó ṣe yóò dáa tó náà bá dẹ̀ ti gbàgbé nǹkan tóun ṣe yẹn ò dáa tó bá ti mọ̀ kò sí nǹkan tábẹ́ bá fà jù bẹ́ẹ̀ lọ. Masha Allah. bọ̀dé tó bá ti wá gbọ́ tó ní báwo ni nǹkan yẹn o bó ṣe fẹ́ ṣe ń tóun òun nìyẹn gbogbo ọ̀nà táwọn bá fẹ́ fi bá fa wàhálà láti bá fa wàhálà. Allahu Akbar. àwọn nǹkan yẹn ó jẹ́ nǹkan tí gbogbo Ìlọrin kó mú dání àti iṣẹ́ àwọn bàbá àná tí wọ́n ṣe wàhálà lórí Ìlọrin tádùá Ìlọrin fi gbà tí Ìlọrin fi di ògo fún gbogbo ìlú ní Nàìjíríà lénìí ẹ̀wò báwo ni iṣẹ́ wọn ò ṣe ní bàjẹ́ ibi táwọn náà lọ yẹn ni àánà lọ bá wọn bẹ̀ kí làwa nù wà mú alábò fún wọn òun náà ògo Ìlọrin gbé dání ká lè rí dáadáa mú èyí tó dáa jù ni pé àgbẹ̀ tó bá gbin irúgbìn àwọn èèyàn náà tó bá lọ tán gbogbo irúgbìn tó gbìn yẹn náà ó dáa káwọn èèyàn náà máa bomi sí. káwọn èèyàn máa bomi sí. ìbomi sí yẹn làwa wà fún. gbogbo Ìlọrin yẹn gan lọ́jọ́ mi ọ̀pọ̀lọpọ̀ àtàjẹ́ yẹn wa gan wọn ò mọ̀ túmọ̀ ẹ̀. wọ́n máa bìlí pé bóyá gangan là ń pera wa ní ògo Ìlọrin. ẹ̀gẹ́ ti rẹ̀ kí ni iṣẹ́ táwa ti ṣe a lè fi pera wa lógo. àwọn ògo ó bẹ̀rẹ̀ láti orí bàbá wa Shehu Alimi Janta. rahimahullahu ta'ala. àti gbogbo àwọn tọ́jọ́ lùgbà. títọ́jọ́ gbé dáwọ́látù ìsìlámíyà kalẹ̀. àtàwọn bàbá tí wọ́n náà bá ń bì. àwọn bàbá Abẹ́gọ́rẹ̀ ni àwọn bàbá lẹ́kọ̀ọ́ gbogbo àwọn tí wọ́n bá. àwọn ni wọ́n ń jẹ́ ògo àwọn ni wọ́n ṣiṣẹ́ lẹ̀. àwọn mọ́tà sí. àwọn yẹn ló ṣiṣẹ́. ẹ̀yẹ́ ti bẹ́ẹ̀ sí àwọn yẹn ló ṣiṣẹ́ sílẹ̀. báwo ni iṣẹ́ tí wọ́n ṣe lẹ̀ tí ò ní bá nítorí pé iṣẹ́ tó ṣe sílẹ̀ yẹn tó dáa òun náà làwa dé bá tọrọ tàwa náà fi ṣe kí ni tó fi ń gbọ́ sí dáadáa. Allahu Akbar ọlá wọn là ń lò. ọlá wọn ni báwo náà làá lò ṣe wá ní ṣàbùsí fáwọn tó ń bọ̀ lẹ́yìn wa àtàwọn ọmọ wa náà. Allahu Akbar ẹ̀gẹ́ ìtàgbẹ́dá nìyẹn àwọn ní ògo táàrí fásitì. àwa kò jẹ́ ẹni tó rinoveti èyí tí wọ́n gbé lẹ̀ yẹn ni. Allahu Akbar tá a mójútó alámójútó ni àwa jẹ́ fún àwọn bàbá tọ́jú ògo yẹn. Allahu Akbar kẹlẹ́mí àwọn ọgbà ìjẹ́ pé kódà lára wa tó kàn bí ọlá ni pé wọ́n pera wọn lógo wọ́n pera wọn ní kí ẹlòmíì which is me ọ̀hán bí ọlọ́run ọba kọlọ́ṣà náà lógo kọlọ́ṣà wa náà lógo ni káwọn ọgbà ọlọ́run máa pè àwa náà lógo. wọ́n ní ìyòdẹ ní Yorùbá máa ń pa òwe kan wọ́n ní ìwọ̀n oníwọ̀n ni yòókì mọ̀ ìyẹn máa mọ wọn rẹ̀ kí yẹn tó sọ pé òun jẹ́ bákan sí ìwọ náà ti mọ ibi tó dé ó ti máa wo ló ti jù láwọn ló tó níbo láti tó kí láti jẹ iṣẹ́ táwọn bá yìí ṣe lẹ̀ ẹwà tọdún tó ti kú tíṣẹ́ òde parí gbèsè iṣẹ́ wo làwọn ta ìwà bí tá a ti ṣe ta máa pera wa ní pé bákan bọ̀tà wá rí ló fẹ́ ti iṣẹ́ yẹn ni bọ̀tà kan tó wá ṣẹlẹ̀ yìí nǹkan tó jásí pé ó gba omi jégẹ̀ tó dẹ̀ jásí pé láti ìjẹta sí jẹrin especially mi tí mo gbọ́ kíní yẹn ó jẹ́ ní tó bà mí nínú jẹ́ gan tó dẹ̀ jásí wípé ẹ fẹ́ rò wípé bóyá àbátan mi àbẹ́bí gangan nìkan yẹn ṣẹlẹ̀ sí. Allahu Akbar bí kíní yẹn bí òṣèré nìyẹn ní ọ̀dọ̀ ti tèmi. Allahu Akbar but àmọ́ àwọn nǹkan yìí aláti mọ bí tí kíní yìí ibi tí ó ẹ̀ǹdì sí nítorí pé ògo Ìlọrin iṣẹ́ tá a gbé dání nìyẹn aláti tọwọ́ bọ̀ aláti tójú bọ̀ ọ́ kódà kò ṣojú nìkan àtọwọ́ àtara àti gbogbo ẹ̀ ògo Ìlọrin láti ṣe kíní ni ó dá ìjọ tó tọ́ lọ́run tó bá já sí pé nínú àwọn fámìlì ẹnìyẹn wà náà tó wù wáyé ẹ jẹ́ bá dọ́ọ̀pù nọ́mbà àwọn fámìlì wọn lẹ̀ bí a máa bẹ́ẹ̀ ni ìyẹn fámìlì àwọn ọmọbìnrin yẹn fámìlì àwọn afsọ ẹgẹ́ ti bẹ̀rẹ̀ láti dó láti bá wọn jíṣẹ́ láti gba ẹ̀tọ́ fún wọn padà ẹgẹ́ ti bẹ̀rẹ̀ láti ṣe kọ́kọ́ tó fi lè rí dájọ́ òdodo aláti dúró lórí ẹ̀ because irú ọmọ tó ṣe irú eléyìí irú ẹni tí ò gbọdọ̀ wà pẹ̀lẹ́ yàn tí ò gbọdọ̀ wà láàrin kò wà láwùjọ kò gbọdọ̀ wà láwùjọ dépò pé irú ẹ̀yẹ náà tí wàá máa wá bímọ wọ́n ní Yorùbá máa ní ọ̀ká bímọ ó gbọ́dọ̀ náà ni ọ̀ká bímọ kò sí ìkẹ́ tó máa bí náà ju kí ni lọ òwe náà ní òbí irú eléyìí ò gbọdọ̀ tí wàá máa wá ṣe kí ni kò gbọdọ̀ tí wàá máa wá gbalẹ̀ irú ẹ̀ tí wàá máa wá bímọ kó máa wá ṣe gbàgbé àná nílẹ̀ ipò tẹ̀jọ́dọ̀ yẹn irú eléyìí ò ṣe kan tó yẹ pé ó lè bá wa gbèlú. Allahu Akbar aláti mọ eléyìí ò ṣe pé nítorí mo gbọ́ táwọn ènìyàn sọ pé wọ́n ní bàbá ọmọ yẹn àfa alákọ̀ọ́dọ́ fẹ́ fọwọ́ bo kí ni àti gbogbo ẹni tí ó bá fẹ́ kí gbogbo ọ̀run náà parun láyé ni. wàláì tó náà fẹ́ kí irú rẹ̀ tó ṣẹlẹ̀ sọ́mọ náà ni ṣé ọmọ
ṣé oyún oṣù mẹ́sàn-án tí ìyá àti bàbá tí ìyá tó gbé tó nọ́ọ̀sì ni àbí wàhálà ọjọ́ tí bàbá ò ní jẹ tí ò ní mu pé ẹ tí àjẹká ọmọ mi pé lọ kó wá di pé ó fi rọmọ dé yunifásitì tí àwọn náà àwọn òbí ẹ̀ ti wò pé bí ọdún 3 sí 4 sí àwọn náà máa rí èrè lórí ẹ̀ kéèyàn wá dúró kó wá múru ọmọ ẹni tó bá ti ń dúró àbí ó sásá bẹ́ pé kí ìdájọ́ òdodo máa wà bẹ̀ ẹni yẹn náà ní látùbọ̀tán. Allahu akbar. Irú tó dẹ̀ tọ́ sí wọn náà dẹ̀ máa tọ́ sí ọmọ ẹ̀ náà á tọ́ sí rẹ̀ náà. Allahu akbar. Insha Allah bí kúndé láti láì. Nítorí pé èkó ilé yìí nítorí mò ń gbọ́ ìtajú ọmọ ẹ̀ asàbùlà ọlọ́run ọba dé nítorí pé lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá já sí wípé kí dákẹ́ ni irú ọmọ yẹn ẹsẹ̀kẹsẹ̀ náà ló yẹ kó ti gbàdájọ́ ẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ni ó sọ oníwọ̀kọ ló pa ó ní ẹ àmọ́ ńgbà tó wá di pé òmò tó fẹ́ ṣe ó wá ń gé ẹjọ́ tó ní tọ́ náà kíyàn mú ẹdìyẹ lásán òkú adìyẹ gẹ́gẹ́ òkú ẹdìyẹ tó ní kíyàn gé tó bá jẹ́ ọgbọ́dọ̀ máa fi dẹ́pọ̀ ọmọ èèyàn dẹ́pọ̀ ọmọ èèyàn eléyìí ò ń ṣe kíní o nílùú ti wà yìí o eléyìí ò ní jẹ́ nǹkan tí a lè fi ààyè gbà irú ò gbọ́dọ̀ máa gbèrú àti kíní kan wà tó jáde pé a láti bá àwọn ọlọ́pàá yẹn sọ̀rọ̀ because irú àwọn ọmọ yẹn náà ti ṣẹ́kù bẹ́ẹ̀ni ọmọ tó ti ń ṣerú nǹkan báyìí ó ti rí ìkan yẹn lọ́dọ̀ àwọn ẹnìkan ni. ó gbọ́dọ̀ ní àwọn gáàngì kan bóyá ó yà sẹ́. ẹ̀jẹ̀ ti bẹ́ẹ̀ ó ní irú ọmọ yẹn ó láti rí kíní yẹn níbì kan àbáwọn kan ni wọ́n bẹ̀ tó máa fi wá ronú wípé kó o gé èèyàn kó tún wá gbé ẹ̀jẹ̀ síbì kan ẹ tọrọ ẹ dákun gbogbo èèyàn ẹ jẹ́ ká jọ gbé wò kó o mú ọmọ tó fi ní pé o bẹ̀ ẹ̀jẹ̀ sáyé ọ̀tọ̀ ó gé apá sọ́tọ̀ ó gé ẹsẹ̀ sọ́tọ̀ àwọn gbogbo ẹ̀dọ́ gbogbo àwọn nǹkan yẹn ajẹ́pọ̀ àwọn kan ló bẹ̀rẹ̀ ipò ọmọ yẹn kú fúnra rẹ̀ ni kò sí kankan náà lè fi gbà kó lọ́mọ ló kú fúnra rẹ̀ ṣé tọmọ bá tẹ̀ wá kú fúnra rẹ̀ ẹjọ́ torí tọ́ náà kí lè fẹ́ fi pàtì yẹn ṣe káwọn gbọ́dọ̀ lọ bá kálọ́mọ tẹ̀ wá kú kó wá tẹ̀ wá pariwo náà ibi tó sọ pé òfin láàdì sí náà jẹ́rọ ẹ̀rọ pẹ̀lú wa padà ṣẹlẹ̀ yìí dépò pé mi ò gbà pọ́ ọmọ kú fúnra rẹ̀ wọ́n pa ọmọ yìí ni aláti tọwọ́ bọ̀ kó gba fóònù ẹ̀ ó dẹ̀ ṣe investigation gbogbo àwọn tí wọ́n jọ ń ṣe irú àwọn nǹkan báyẹn tí wọ́n jọ ń ṣe èmi gbà pé títọ́ yìí kọ́ lákọ̀ọ́kọ́ ó níbi tọ́mọ yìí náà ti rí because ọmọ yìí kéré sí ìkẹyìn. wọ́n gbọ́dọ̀ wádìí. ìwádìí gbọ́dọ̀ kọ́kọ́ lọ nítorí wípé Yorùbá máa ní àgbọ́dọ̀ máa fi iná sórí òrùlé sùn. wàláì. àgbọ́dọ̀ nítorí àwọn èyí tó kù ẹ̀ náà àmọ́ ẹni tó máa ṣe ọmọ everybody ò safe báwọn. àmọ́ títọ́ ọmọ ẹni tí ó ṣe lọ́la. irú ọmọ yìí ní kíákíá ni òkú ṣe kódà ìdájọ́ ò gbọdọ̀ pẹ́ tó bá ti lọ nísìnyí ó ti yé gbogbo ayé òun náà sọ pé òun gé lórí sẹ́mìtì èmi rò pé tó bá dé court èmi rò pé yẹ kí ìgbẹ́jọ́ ẹ̀ púpọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kí gbogbo ayé kàdé rí bẹ́ẹ̀ kí ẹ máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn tó bá já sí pé ojú ọ̀nà ẹni wọ́n ń tọ̀ ìyẹn jẹ́ iní nìyẹn ẹlẹ́ẹ̀kejì tí màá sọ òun náà ni gbogbo àwa tá a jẹ́ ọ̀dọ́ àbáwọn àfáà tó já sí wípé ọ̀tọ̀ nìkan tá à ń polówó fáwọn èèyàn. Masha Allah. Again, because Allah ti débẹ̀ káà náà bẹ̀rù àtúbọ̀tán dáadáa o. Allahu Akbar. Káà náà lọ bẹ̀rù àtúbọ̀tán. Ṣé ti rí pé lọ́dún ìgbàgbọ́ tèmi tó bá ti ń di pé kíní iṣẹ́ kan àwọn fẹ́ ṣe ó máa léèyàn ló máa nígbà kan èmi rí pé kíní yẹn scam ni jìbìtì ni tó bá ti ń di wípé a máa nídìí orí èèyàn a máa nídìí kíní kan a máa nídìí igbá lọ́dọ̀ tèmi jìbìtì ni bí wípé wọ́n fi ń dìsáàjì èèyàn ni bí ẹni tó ti gbogbo lọ́wọ́ ẹ̀ tó ti ṣe kíní kan fún tó wá já sí wípé wọ́n wá bá bọ́ ibẹ̀ dìsáàjì ẹ̀ ẹlòmí kẹ̀dẹ̀ rẹ̀ níran ni ó bí dìtàmì pé àkíní iṣẹ́ máa rí irú wọn yẹn lọ́lọ́ṣẹ́lú kọ́tà lọ́sẹ̀ mo fẹ́ wá túláàsì. ṣé gbogbo àwọn tí wọ́n ń polówó àwọn nǹkan báyẹn tó ti ń di pé kíní kan lẹ́ẹ̀tútù kíní kan gbá ẹgẹ́ ti bẹ́ẹ̀ àwòkọ́ tó bá ti ń dirú nǹkan bẹ́ẹ̀ yẹn ó yẹ kó máa ṣẹ́kì wọn wò. Allahu Akbar. ìyẹn dúró bẹ́ẹ̀ náà lẹ́yìn náà àwa Ògo Ìlọrin a máa wá ṣe àwọn iṣẹ́ kan iṣẹ́ tó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ àfáà ọ̀pọ̀lọpọ̀ wọn ti kó sí kó máa mú nǹkan
tí ó torí pé ojú lásán ní nǹkan tó ń ṣe ojú lásán ò ṣe o. bẹ́ẹ̀ ni ojú lásán ò gbọ́dọ̀ ṣerú ẹ̀. ojú lásán kò gbọ́dọ̀ ṣerú ẹ̀ gbọ́dọ̀ jẹ́ pé ó ti drug. tó ti mú nǹkan tó ti ṣe everything. gbogbo àyè irú àyè tó bá ti ń bá rú àfọ àtẹ́kẹ́ bá ti gbó sẹ́gbẹ̀ẹ́ tẹ́ ń gbọ́ òórùn àwọn nǹkan bí ọtí gbé bá tẹ́ tí bá ti ń gbọ́ bẹ́ẹ̀ irú àwọn yẹn ni wọ́n ń ṣe kí ni wọ́n ń practice àwọn nǹkan tá à ń sọ yìí. Ọlọ́run jẹ́ àríyìn pẹ́. irú àwọn yẹn irú àwọn tá a bá ti ń kẹ́ fi irú àwọn èèyàn báyẹn ó yẹ ká ṣe kí ni. ẹ̀ẹ̀kan kó wọn. ẹni yẹn ti di kí ni ó ti da afurasí. lọ́dọ̀ tèmi o irú àwọn yẹn ti jẹ́ kí ni ó ti di afurasí. Allahu Akbar. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn nǹkan míì wà ìyẹn la máa sọ pé kò sí iṣẹ́ tíyàn lè ṣe láyé tí ò kì í sí jìbìtì mẹ́. bẹ́ẹ̀ni. àwọn tó ń ṣe tiwọn lójú ọ̀nà yẹn tó ń ṣe tiwọn dáadáa irú àwọn eléyìí sì òun ni ó bàjẹ́ fáwọn ènìyàn. wàláì. bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé oríjìnà nǹkan ìjọba ti lè rí fèkì kan kẹmọ̀ pé oríjìnà kẹrin wà. oríjìnà rẹ̀ wà nù. àmọ́ àwọn tó ń bàjẹ́ irú ẹ̀ làwọn ọmọ yìí irú ọmọ yìí kò sí ìdájọ́ kankan kódà kò gbọdọ̀ fẹ́. sọ fún wa ni pé iṣẹ́ àáfàá oríjìnà iṣẹ́ àáfàá wà. ọ̀tọ̀ ẹjẹ́ ti bẹ́ẹ̀. èèyàn ń tọ́jú yẹn. ó tọ́jú yẹn ó ṣe gbàgbọ́ ó ṣe yẹn ọ̀tọ̀. àmọ́ àwọn ilé ìwé jẹ́ ká fẹ́ mọ́ bú àwọn àáfàá. exactly kó wá di pé nǹkan maramot tó ti di àwọn nǹkan ìkọ́ tí wọ́n jẹ́ náà mọ̀ pé kíní yìí wọ́n gbọdọ̀ káwọ́ ẹ lọ́wọ́. Allahu Akbar. tó bá ti wà ń bẹ̀ nínú nǹkan yẹn ẹ̀gẹ́ ìdìbò kì í ṣe nǹkan tó dáa. Allahu Akbar. kò ń ṣe nǹkan tó ṣe kíni ó bójú mu tó bá ti dìmọ̀ pé wọ́n náà bá ti mọ̀ pé kíní yìí wọ́n gbọ́dọ̀ ká ìka èyí mọ́yàn lọ́wọ́. Allahu Akbar. ẹ̀gẹ́ ìdìbò yẹn kò sínú nǹkan yẹn. àwọn yẹn ni ayédèrú èèyàn tí wọ́n sáwọnú nǹkan yẹn. bọ̀tí eléyìí tó ṣẹlẹ̀ yìí BKD Bodmas eléyìí ọyẹkọ tẹ̀ tí wàá ní làákà iná látijọ́ yìí. eléyìí ìyẹn gbọ́dọ̀ dídájọ́ òdodo lọ́dọ̀ ọmọ yìí o lórí tọmọ yìí. Allahu Akbar. nítorí wípé tíyan bá dúró pé ìkan tí ò tẹ̀ gbọ́dọ̀ bó ṣe ń wọ yìí bí kíní bó ṣe ń ìtì bó ṣe ń gbóná yìí náà ló yẹ kí kíní ló yẹ kí ìkẹyẹ wọn ṣẹlẹ̀. kó má jẹ́ gbà táwọn èèyàn bá ti gbàgbé táwọn èèyàn bá ti wá gbàgbé blọọkù ọmọ yìí lónìí. ẹgbẹ́ mẹ́sì tó bá táwọn èèyàn bá ti wá gbàgbé kò ní jẹ́ ẹ̀kọ́ táwọn èèyàn bá ti gbàgbé kí ìdájọ́ yẹn tó wá kò ní jẹ́ ẹ̀kọ́ fáwọn tí kíni fáwọn tó ń bọ̀. Allahu Akbar. lọ́dọ̀ tètò ìdájọ́ kíákíá ni tí wọ́n bá ṣèdájọ́ kíákíá tó bá pẹ́ kò ní jẹ́ ẹ̀kọ́ fáwọn tó ń bọ̀ bó ṣe ń wò yìí bó ṣe ń gbóná yìí ẹgbẹ́ ti bẹ́ẹ̀ níbi tó ti ń sunkún lọ́dà báwọn ènìyàn ti sunkún lọ́dà káwọn ti bí dọ̀ máa sunkún bẹ́ẹ̀. Allahu Akbar. bẹ́ẹ̀ mi ṣe rí ọ̀rọ̀ tí ó wà lẹ́yìn sí nìyẹn. Allahu Akbar. ìpín oníkálukú kẹ̀dẹ̀rì kò ní kọjá kéde ẹ̀ kí lọ mọ isi ọmọ tó lọ ń gé gbá tó lọ ń gáwò sí ẹjọ́ tó lọ kí ni àwọn achievement tiẹ̀ kí ni kan tó ti ní ìtọ́lọ́wù bá sọ̀rọ̀ dáa kò sẹ́ tó lè dáa máa wá gbá máa mú kíní irú eléyìí nǹkan tí ò dáa tó dẹ̀ jáde pé tó dẹ̀ ń bá wa nú jẹ́ ìbànújẹ́ gbogbo ọmọ tó bá jẹ́ original ọmọ ọlọ́rin o òun náà gbọ́dọ̀ máa wà nú ìbànújẹ́ báyìí. wàláì gẹ́gẹ́ bí òun náà gbọ́dọ̀ máa wà nú torí pé kí lè ṣiṣẹ́ wá. kíyàn mú odidi èèyàn ó dẹ̀ mú kókó wẹ́lẹ́wẹ́lẹ́ kì í ṣe nǹkan tí wọ́n ń ṣe lù wá kì í ṣe tìlú wa ẹgẹ́ ti bẹ́ẹ̀ ìka àjòjì tí ń wọ̀lú nìyẹn ní nǹkan tí ó dẹ̀ dá nìyẹn. Allahu Akbar. ẹgẹ́ ti bẹ́ẹ̀ a gbọ́dọ̀ wọ́n ní àti kékeré nìyẹn ti máa ń pe ká àrókò. kí ni iná làá sì ń dabọ làwọn láti ṣe àwọn ìgbésẹ̀ kan láyé fẹ́ wà láláṣẹ jù. ẹbí láti pẹ̀ka àrókò nítorí pé tó bá dàgbà tán apá òde kà. àwọn tá a mọ̀ pé wọ́n máa ń ṣe irú nǹkan yẹn òun náà lẹ́rìí wọn tá a gbógun tì ní jọ́sí. tó wá di pé tó fẹ́ rí wa pé aláṣejù ni wá nítorí pé tó bá ti di pé wọ́n ti ń gbalẹ̀. wọ́n ti ń gbalẹ̀ torí àwọn ẹni wọ́n ní sẹ́yìn. ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ẹ bàbá ṣẹlẹ̀. nínú àtàdé sọ náà àwọn èèyàn tó dá wà gbẹ náà o
tó ń ṣe tí wọ́n tó dá bẹ́ẹ̀ni tó ṣe pé bí a kò jì dandan káwọn èèyàn káwọn tó bẹ́ẹ̀ni tó rí bíbájú àti. kódà mo ní ràn àwọn followers yìí máa ń pè mí tó jára. jẹ́ pé o ṣe tẹ̀ dáadáa but àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan yẹn especially àwọn ọ̀dọ́ tajọ́dọ̀ àti sásá bẹ́ẹ̀ kan yẹn látàrí pé oníkálukú wà nǹkan òjijì òkìkí òjijì ọlá òjijì. La ilaha illallah. ìdí eléyìí a ti ṣetán Ògo Ìlọrin máa dúró lórí ọ̀rọ̀ ilé kódà a ti pe àwọn lọ́yà. Masha Allah. ẹgẹ́ mi kò jẹ́ lọ́yà ìjọba nìkan ní òdòdó lọ́yà wa náà máa wà pẹ̀lú wọn báyìí. gbogbo tó bá jọ ń lọ báyìí a fẹ́ mọ̀ tó lè jẹ́ kíákíá ni nítorí pé jẹ́ kíákíá yẹn ló máa jẹ́ pọ̀. Masha Allah. ilé ìgbọ́dọ̀ tutù lórí ẹ̀ ọmọ náà ti àgbì tó kún èèyàn òun ló ń kún èèyàn àtọ́ ti àgbì yẹn kò sọ̀rọ̀ kankan mọ́ lórí ẹ̀ ẹgẹ́ ti bẹ́ẹ̀ kò sí ọ̀rọ̀ kankan mọ́ lórí ẹ̀ kí ìdájọ́ dé lórí ẹ̀ space. Allahu Akbar. kò jẹ́ bí àárín yẹn bí ó ṣe jẹ́ ibi tí èmi rí ìkẹyìn sí nìyẹn. Allahu Akbar. agbọ̀fẹ́ àsìkò yìí a fi tọrọ fún àwọn òbí ọmọ yẹn gbẹ̀kọ́lọ̀ tó já olóògbé yìí nítorí kò sí tí wọ́n lè fi kò sí nǹkan tó lè rọ́pò nǹkan yẹn. wọn kò sí tó lè dí fún àwọn òbí ẹ̀. àfọlọ́hun. Allahu Akbar. kò sí. ìyọ̀lẹ̀ sọ pé ó wá dùn wọn tó àbò wá láàánú wọn tó pé nípa gbọmọ tiẹ̀ kọ́ fi ṣọmọ. kò rọrùn. àfọlọ́hun ọba lọ́ba tí máa ń rọ́yàn lójú tí dẹ̀ máa ń gbàbànújẹ́ lọ́wọ́ èèyàn tó máa fi ìdùnnú tó máa fi rọ́pò fún yàn. kọ́lọ́n kó jọ ó gbàbànújẹ́ lọ wọn kó bá fi dùnnú kó bá fi rọ́pò fún wọn. àmín. lóògùn tó orúkọ báyìí ọlọ́run ò ní jẹ́ kó ṣẹlẹ̀ sí ìdílé wọn mọ́. Masha Allah. àmú báyìí àwa dúró lórí ìdájọ́ òdodo kó dẹ̀ jẹ́ kíákíá ní kíákíá ni kò ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ kan lè ṣe pé kí ni so ẹni tó bá wá dúró kódà mo fẹ́ lóòótọ́ àwọn lọ́ọ̀yà náà wá fẹ́ gbowó mo fẹ́ wo orí lọ́ọ̀yà gẹ́gẹ́ tó fẹ́ tó fọmọ yẹn gẹ́gẹ́. àfi lọ́ọ̀yà tí ò bá lójú tì lókù. ó sọ pé iṣẹ́ wo ló ń gbà iṣẹ́ gbà kan ni mo fẹ́ wò. torí àwọn kan ń bẹ nínú àwọn lọ́ọ̀yà tó jẹ́ pé mo fẹ́ wò wọ́n yìí ṣiṣẹ́ àti bọ̀tán. mo fẹ́ wò. Allahu Akbar. irú aburú tó ṣẹlẹ̀ yìí Ọlọ́run dákun Ọlọ́run ní tó ṣẹlẹ̀ bọ́ lórí gbogbo lọ́rin. Àmín àmín àmín. àsìkò mi náà mo dẹ̀ tún fi sọ fún gbogbo àwọn ọlọ́pàá yẹn náà ẹ dákun kọ́ bá wa tọ́ pínpín. Masha Allah. ẹgẹ́ ti bẹ̀ kárí yẹn kára àwọn èèyàn díẹ̀. Masha Allah. kára àwọn èèyàn díẹ̀ bìkọ́ tí wọ́n yìí pọ̀. bẹ́ẹ̀ni. wọ́n pọ̀. ó dẹ̀ bọ̀ wọ́n ọlọ́pàá bàbá wa ṣiṣẹ́ dáadáa wọ́n mú àwọn ó dá èmi ní ojú pé ọmọ yẹn rí ìkan yẹn àbí wọ́n ń ṣerú nǹkan yẹn ní ojú ẹ̀ àbí wọ́n ń bẹ nírú nǹkan yẹn. bẹ́ẹ̀ni òun ló fi ṣe ó gbọ́dọ̀ níbi tó ti rí i. ó gbọ́dọ̀ kò ṣe pé ó fi di nípò fi sẹ̀lẹ̀ tí gbogbo orí tó ṣe àdó ó ṣe perfectly. ìkan tí ọmọ pa ìlú ṣe ìkan tó mọ̀ pa ẹ̀. Bàbá Bariga á gba ìpè fa káwọn èèyàn pè wọlé torí gbogbo ń tá a sọ yìí nísìnyí lójú ẹlòmíì bí ìgbà tí à ń wí ikú yìí ní lójú ẹlòmíì náà lè ní view tiẹ̀ torí pé Ọlọ́run ò fún wa ńlá ká ìbá kan náà ọ̀tọ̀ọ̀tọ̀ ní bá a sì ṣe ronú. Nọ́mbà ni mo ti pin sí ojú screen wa yìí 09060693743 ẹ lè pè ní direct call ẹ lè pè lórí WhatsApp ẹ jẹ́ mú second phone tí mo fi ń ṣe WhatsApp rẹ̀ tí ó wọlé sí. So 09060693743 mo sì rọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ń wò wá àtẹni tí ọ̀rọ̀ yìí jẹ lógún tó mọ̀ wípé ọ̀rọ̀ gidi ni àrò yín kẹ́ bá wa share program yìí kó rìn dáadáa kẹ́ sì má dáwọ́ dó níbi ìmọ̀ bá wa tẹ love and like Masha Allah. ọ̀kan lọ́mọ Adébáre Emir Kowe 001 salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Masha Allah. Mo kí olórí gbogbo ìdílé òkú lọ́rí ilé lóko. Àwọn náà ń dá yín lóhùn bí o. Orí Bariga. ẹ ṣeun Madam Allah ẹ ṣeun àdúgbò ẹ ṣe dáadáa náà lẹ́yìn náà wá sàn. Alhamdulillah. Ìṣẹ̀lẹ̀ tó
ṣẹlẹ̀ yìí inú mi dùn pé tètè jáde. Torí tí ẹ bá tètè jáde ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ aláìní làákàyè nínú ayé ẹ̀sẹ̀ ló máa ń sílẹ̀ máa pàlàpàlàpà. Ọjọ́ ta ti bẹ̀rẹ̀ láti jẹ́ káwọn èèyàn mọ̀ wípé kò sí sẹ́yìn tó sáwọn aláboyún nínú sẹ́yìn. Gbogbo jẹ́ pátápátá lọ́nà aláboyún. Iṣẹ́ ọlọ́pàá ti da tó yẹn aláboyún wà bẹ́ẹ̀. Aláboyún bẹ̀rẹ̀ ìjọba máa ń kúrò bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. Iṣẹ́ lọ́yà ti da tó yẹn àwọn lọ́yà ti dáàbò ní wà bẹ́ẹ̀. Aláboyún bẹ̀rẹ̀ lẹ́yìn ìjọba máa ń kúrò bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ ń sì lọ́wọ́lọ́wọ́ mo ṣe máa ń sọ̀rọ̀ yìí ẹ má fi kọ́ o. Lọ́wọ́lọ́wọ́ tó máa ń sọ̀rọ̀ yìí. Èmi ti rí sáà tó ti di sáà nínú ìwọ̀n tó ti rẹ̀ sáà ti rẹ̀ nípa sáà nínú. Allah. Ilẹ̀ tí mo gbọ́ sọ̀rọ̀ ìyàwó lọ nìyẹn àṣírí ti dúpẹ́ sáà ní ó ti di sáà ló jí ta. La ilaha illallah. Ọ̀rọ̀ ẹ̀kọ́ fẹ́ sọ lẹ́nu. Masha Allah. Ó túbọ̀ sí pé gbogbo iṣẹ́ ló ní àwọn aláburú. Àwọn akẹ́kọ̀ọ́ àwọn èèyàn mọ̀ wípé níbi iṣẹ́ aláburú pọ̀ bẹ́ẹ̀ o. Wọn kò ṣe gbogbo wa. Masha Allah. Àwọn aláburú bẹ̀rẹ̀ ní ká tó kúrò bẹ́ẹ̀. Akẹ́kọ̀ọ́. Masha Allah. Ó fi inú mi ṣe sọ pé ọjọ́ tàbí ẹja ògo Ìlọrin yìí sílẹ̀. Mo lè sọ pé mo wà nílẹ̀ tọ́lọ́ wúlò pé ká jọ dá ògo Ìlọrin yìí sílẹ̀. Bẹ́ẹ̀ni. Àjọjà sílẹ̀. Alhamdulillah. Ìdíta torí ẹ̀já sílẹ̀ náà ni bàbá Bàrígà ti sọ pé àwọn tó jẹ́ aláburú náà ọmọ Ìlọrin tó ń gbà lọ bí ó fi jẹ́ ká mú ọ jáde. Bẹ́ẹ̀ tó ṣe. Tí wọ́n gba Ìlọrin lórúkọ jẹ́. Kájẹ̀ gbogbo ti àwọn tó fẹ́ gbogbo ti lọ́rin. Bẹ́ẹ̀ni. Ìwọ́n jẹ́ náà. Ìkọlá jajúkọ. Ìṣá jajúkọ ní pé àjajúkọ àwọn tó gbogbo ti ògo Ìlọrin. Masha Allah. Ọlọ́run wá fún adókun yẹn jà, adìjàjà, àjàṣẹ́gun, àbíyàjà borí. Alhamdulillah. Gbogbo àwọn tó gbogbo ti ògo Ìlọrin, Ọlọ́run ti mú wọn lọ́wọ́ dání wọn lè kéré wọ́n táyọ̀ lè parẹ́. Agbára Ọlọ́run. Àmín. Ìwádìí ìṣòkù náà ti gbé ẹgbẹ́ alájà tó kó àwọn aláburú tó jẹ́ ọmọ Ìlọrin àtọmọ Abẹ́òkúta tó bá jẹ́ àbá àti bàbá orúkọ jẹ́. Masha Allah. Ẹgbẹ́ àjọjájú kan wọ́n. Àwọn ni wọ́n ń ba àwọn náà ń ba àbá orúkọ jẹ́. Allahu Akbar. Gbogbo yẹn náà sì àtẹ ẹ má bínú sá ẹ má bínú ọkọ lọmọ ẹ má bínú sá mo fẹ́ kí lẹ́yìn ibi kinní kan irú ijó ní ìsìn mo fẹ́ kí lẹ́yìn níbi ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn because a nídìí ẹ̀ gidi gan níbi àwọn prógámù yẹn tí n bá sọ ní táìmù tí kẹyìn ṣẹlẹ̀ ó máa dàbí ẹni wípé àbí ẹnìkan nìyẹn ń tafà sí ni nítorí pé ta bá ní kí àbùkù kó má káwọn èèyàn wa káwa náà má lọ fi ọwọ́ ara wa fa àbùkù wá fáwọn èèyàn wa. Masha Allah. Because nínú àwọn ọmọ Ìlọrin àwọn ibi tí wọ́n pè èèyàn sí ṣe gbá ṣàwo the next ni pé ẹ tún wá máa wá fi orúkọ àwọn bàbá wa tọ́jú òkú nílẹ̀ tí wọ́n gbọ́ kankan ẹ tún wá máa fi orúkọ jẹ́ pé àwọn bàbá ló ẹyin wá àwọn kìíní kan. ẹ lọ ganu sóde olóde. gbogbo àwọn kan bẹ́ẹ̀ gbogbo orú àwọn kan ok gbogbo ẹni tí bá ti ń bá ìwà àìnítì jù lọ́dọ̀ ẹ̀ kò sí ìkẹtẹ́ lè kà mọ́ lọ́wọ́. Allahu Akbar. Ẹ wo Àdìó Ọlọ́run tó bá wà pẹ̀lú yín. Àmín. Ẹ jọ tó tó lọ ẹgbẹ́ eléyìí ẹni ká fi ṣí ilẹ̀kùn láti fi kọjú àwọn tó ń ṣe. Bó ṣe rí nìyẹn àwọn àgbà lọ bá àwọn ọlọ́pàá yẹn àti dé báyìí. gbogbo àwọn tó bá kù lórí ìkan yẹn gbogbo àwọn tó bá kù ọ gbọ́dọ̀ mú jáde. Irú ọmọ tó mú yẹn sìn kò lẹ́jà bá kàn wọn kì í ná búrẹ́dì. Ìdájọ́ ẹ̀ kíákíá ni. Kíákíá ni kò gbọ́dọ̀ pẹ́. Tẹ́lẹ̀ rí yàtọ̀ tọ́mọ yìí náà bàbá Bàrígà. Náà. Ẹ̀yin náà mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ àgbà yẹn láásìmù ni wọ́n. Láásìmù ni wọ́n. Àwọn náà gba sí àbá lórúkọ jẹ́. Wàláì. Gbogbo ẹgbẹ́ dúró dédé ìdẹ́gbẹ́sọ̀tẹ̀ tí ń ṣe jálà bí orúkọ yóò bàjẹ́ rí. Àwọn ọmọdé tó máa jẹ àwọn ọmọ ṣe ẹ̀yìn ìyàkú ara yìí lára. Kò sẹ́ tí ó bàbá àyè náà bàbá Bàrígà. Òun máa ń gbàyàn ìlànà ìjọba àyèsàn tí ó bá lóògùn. Alhamdulillah. Ẹni máa ń bẹ lọ́wọ́ ọlọ́run Bàrígà máa rí wòsàn àyàfi tọ́nà wọn bá jẹ́ ìṣẹ́ tọ́lọ́. Alhamdulillah. Ọlọ́run ń wa èdè olórí tọ́nà bá ẹ̀kọ́ ní ìkọ̀rẹ́ nípò tọ́nà lọ́wọ́ máa ń kó lọ́wọ́ ẹ̀ sí. Alhamdulillah. Ọ̀sẹ̀ nìkan tó bá di olóògùn síbi.
àwọn méjèèjì tó jẹ́ ọmọ Ìlọrin ẹja brush wọn já. gbogbo iṣẹ́ yẹn ó ti débẹ̀ báyìí sí ọ̀rọ̀ ti dé báyìí gbé kọ́ọ̀lù ẹlòmíì ọ̀kan lọ́mọ. ọ̀rọ̀ ti débẹ̀ báyìí sí ó ti débẹ̀ báyìí ó ti débẹ̀ báyìí. ẹ jẹ́ ká gbé kọ́ọ̀lù àwọn ẹ́sítánà náà. naam agbọ́dọ̀ débẹ̀ fúnra wa ni agbọ́dọ̀ débẹ̀ ni. Assalamu alaikum. bẹ́ẹ̀ ni kí lórúkọ yín láti wọlé tí ń pè wá. àbá àdúgbò wáìtì ní pè yín. Masha Allah. láti Lagos Island. kí lẹ fẹ́ bá a dá sí lórí ètò ní ṣókí. sẹ́rí lórí ọ̀rọ̀ ọmọ yẹn ó yẹ kí wọ́n bá wa tọ́jú rẹ̀ dáadáa kò tí ì jẹ́wọ́. Masha Allah. ó sì láwọn ọ̀rẹ́ tí wọ́n jọ ń ṣe. lẹ́yìn tá à ń sọ náà nìyẹn tẹ́ bá lórí ètò kan tá à ń sọ náà aláàfin lọ bá àwọn ọlọ́pàá yẹn because nǹkan yẹn kì í ṣe nǹkan tó nìkan dá ṣe. wọ́n gbọ́dọ̀ mú àwọn yòókù. wọ́n gbọ́dọ̀ mú wọn. ó gbọ́dọ̀. Masha Allah. ó gbọ́dọ̀. àlùkò sọ̀rọ̀ kábíyèsí pàtẹ wàá mẹ́yàn àlè wọ́n mú ọ̀bẹ ó wá ń kú ó kúyàn. hello salamu alaikum. salamu alaikum. hello fóònù tẹ́ fi ń gbọ́ prógámù wa yẹn. hello prógámù wa yẹn lẹ́gbẹ̀ẹ́ yín. a ní hello rẹ̀. salamu alaikum. salamu alaikum. wa alaikum salam wa rahmatullah. hello prógámù wa tẹ́ ń gbọ́ lẹ́gbẹ̀ẹ́ yín rẹ̀ etí ègbèjì kí lórúkọ yín láti bolẹ̀ tí ń pè wá. náà mẹ́ sọ̀rọ̀ jákè àwọn kọ́lá já o. salamu alaikum. salamu alaikum. network. wa alaikum salam wa rahmatullah. kí lórúkọ yín láti bolẹ̀ tí ń pè. wa alaikum salam à ń dá yín lóhùn. Abuja bí mo sọ̀rọ̀ láti Saudi Arabia. Masha Allah. Naam, kí lẹ fẹ́ bá wa dá sí lórí ètò? Pẹ̀lú ẹkú tó bàbá Sàkámà. Ẹ ṣeun gan. Ṣé rí àwọn atájẹ́ ọ̀dọ́ àfáà ní ẹ̀dùn Ìlọrin? Masha Allah. Àwọn lọ́yẹ kí gbogbo àwọn àgbàlagbà àfáà pè. Àfáà tí ò níṣẹ́ lọ́wọ́. Hello? Máa ń gbọ́ yín. Àfáà tí ò níṣẹ́ lọ́wọ́ tó ń kọ́lọ́pàá káàkiri tó ń lo mọ́tò 5 million mọ́tò 20 million. Àpẹẹrẹ owó ló fẹ́ fi lélẹ̀ fáwọn àfọ́ ọ̀dọ́ tí ń bọ̀ lẹ́yìn. Masha Allah. Àfáà tí ò níṣẹ́ lọ́wọ́ tí ń kọ́lọ́pàá 4-5 káàkiri àpẹẹrẹ owó ló fẹ́ fi lélẹ̀ fáwọn ọmọ kéwù rẹ̀. Masha Allah. Ìgbà táwa sì wá kéékèèké àyẹni tó jẹ́ àlífà ilé ọlọ́rọ̀ nísìn. Masha Allah. Táwa ní kéékèèké táwọn tó já síwájú wa táà bá ń tọ́ bá ń jó sí àbí táwa pẹ̀lú wọn. Tí àlífà yẹn bá ń bọ̀ gbáyà á tó wọn ní Aláàjì Kánò tó bá ń bọ̀. Gbogbo kátà bá ń jó pápátá gbà yà á máa ń gbé pamọ́ ni àṣàkù nẹ̀. Allahu Akbar. Tí àlífà yẹn ò gbọdọ̀ bá wa ń bẹ̀. Allahu Akbar. Ó fi wá jẹ́ pé nísìn gbogbo nǹkan tó jẹ́ àwọn nǹkan tí ọ̀dà ẹbọ ẹ̀ làwọn ọ̀dọ́ àfààfin proud. Masha Allah. Ní kúkúrú káwọn àgbàlagbà ó pè wọ́n. Ọ̀dọ́ àfààsìn wọ́n àti àwọn ọ̀dọ́ àfà kéékèèké kò sí èyí tó kọ́ ẹ̀ lọ́gbọ́n fi tí ń kọ́ ẹ̀ ní bí òsì máa sáré lọ. Ẹ dákun fẹ́ kẹ́ ẹ bá wa ṣọ́ọ̀tì ọ̀rọ̀ yẹn àwọn yẹn wà. Bàbá ní láti Saudi hold on ẹjọ ẹ má ti pọ̀ tù wọ́n. Bàbá tó láti Saudi ṣé ti ta bá ní káwọn àgbàlagbà máa pè wọ́n ọ̀tọ̀ ni ẹ ṣáà jẹ́ káwọn àgbègbè fún àwọn fún wa wá. Àwọn jẹ́ ti dé láti bára wa wí. ẹjẹ́ kájọ ọ̀rọ̀ alẹ́ mọ̀ báyìí. Ẹjẹ́ àjọ bára wa wí báyìí. ẹjẹ́ ti bẹ̀rẹ̀ kájọ ọ̀rọ̀ alẹ́ mọ̀ káwá kó lọ síwájú wọn pé kí ló fà nǹkan tó fà á nì. ẹ tí bàbá ẹ bá ń ṣe irú ẹ pé pẹ̀lú nǹkan tí bàbá ẹ fi lélẹ̀ fún náà mọ̀. ọ̀rọ̀ ti di báyìí ọ̀rọ̀ ti di tó lágbára báyìí nítorí tó bá ní kò kàn ẹ́ lẹ́ni ògbẹ́ni tó kàn lọ́la o. Wàláì. inú wa kẹ̀dẹ̀ rèé kò ṣeé síbi dábà. Kò sí wá sí ọ̀dọ́ àfà kẹ̀kẹ́ tó gbọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ sí ju bóyá. Òun náà láti sọ fúnra wa yìí oníkálùkù akọ́ṣe pọ̀ àwọn motivational speaker sọnù. ẹgẹ́ ti bẹ́ẹ̀ pẹ̀lú mùkúmu tí wọ́n bá ti ọ̀pọ̀lọpọ̀ ẹni tó mú mùkúmu tó mú gbá tó máa wo. Ọlọ́run bó kù wá lọ ẹ̀yin náà má fi wá lẹ ẹbí Ìlọrin náà lẹ́yìn náà ẹ bí tá bá ti ṣe tán ẹ pè àbá Sàkámọ̀ ẹ wo àfáà wa láti Saudi
sàrà lẹ́kùn ẹgbọ́n mi tẹ bá ti ṣe tán ẹ pè àfa sàkámọ̀ Ògo Ìlọrin ni gbogbo alọ́ lájọṣe àjọṣe ni ẹ pè wọ́n lẹ́yìn àjọ wà àjọ fọlúmọ́ ni kò ń ṣe tiwa nìkan kò ń ṣe pékeré ni gbogbo alájọ lásẹ̀sì sí kò ń ṣe pé tẹ nìkan ni Mashallah. àjọ nílùú ni. Ẹ ṣeun gan. Àmín. Àmín. Assalamu alaikum. Alhamdulillah. Ẹ rí pé Ọlọ́run ṣetán tó fẹ́ dá gbogbo àwọn ọ̀dọ́ lóhùn. Gbogbo àwọn tí wọ́n ń pè wọlé yìí nísìn ọ̀dọ́ ni gbogbo wọn. Ẹ wo ọ̀rọ̀ gidi tí ń jáde lẹ́nu everybody. Ọlọ́run kó dákun bá a ṣe ń wí síta yìí náà ni kọ́lọ́run já rí ní kọ̀rọ̀. Àmín. Ṣọlọ́pọ̀lọpọ̀ ẹlòmíín náà ń bẹnu àwọn àfáà tí ń ṣe wá sí ọ̀tọ̀ ni tí ń wí níta ọ̀tọ̀ ni tí ń ṣe nínú ilé. Ọlọ́run dákun abẹ́ àfogó rẹ̀ bí ọ́ gbogbo àwa tá a láníyàn dáadáa Ọlọ́run jẹ́ mi wógùn lè rí dáadáa mẹ́jà agbára ọ̀tọ̀ ó ká wa Àmín. la ilaha illallah. A sì ní ìfàní àti gba ìpè bíi mẹ́ta sí i a ní ìfàní àti gba ìpè bíi mẹ́ta sí i ẹ̀rọ Ọlọ́run kan sì ń pè mí látòrí WhatsApp bóyá ẹjẹ̀ ń pe ẹni náà èyí rí bíi píìkì ọ̀la pé àwọn èèyàn wà ní online nígbà náà ni ẹni yẹn ti ń pè àmọ́ Imam Kuwatullah lórúkọ wọn wọ́n sì ń kọ́mẹ́ǹtì látẹ̀kàn ní ti ń gbé orúkọ wọn wá lọ́dọ̀ mi báyìí pé Imam Kuwatullah tọ́lọ̀ ń bá ní kí nẹ́tíwọ̀kì wọn ó dá èmi gẹ́gẹ́ tí ń pè wọ́n fúnra mi gbogbo ẹ̀yin tí ẹ ń kọ́mẹ́ǹtì àárín ọmọ sùúrù Ọ̀jẹ́bọ̀dé ló sọ. ó ní kí àfáà mọ́ polówó ọṣẹ ìtajà mọ́. ẹ wá sọ fún ẹni yẹn pé èkó tó bá já sí pé ẹni tó ń sọ òun kò mọ ohun tó ń sọ ni àwọn amúnibúni ẹ̀rọ bí yẹn ni àwọn eléyìí ló ń jẹ́ kí àwọn eléyìí ojú kan tó ṣẹlẹ̀ yìí ló fi wú àwọn ẹlòmíì gbogbo tó bá ti ṣe tí ò bá ti sí ìkan èèwọ̀ níbẹ̀ olólùfẹ́ wa tiẹ̀ wá ní tí ò bá ti sí ìkan èèwọ̀ ìkan tọ́lọ́hun ò fẹ́ tí wọ́n náà mọ̀ ìkan Ọlọ́hun ò fẹ́ ẹ̀gẹ́ ìdìbẹ̀ tí ò bá ti sí ń bẹ̀ ẹ̀gẹ́ ìdìbẹ̀ yẹn kò sí tó bàjẹ́ ṣebọ́sẹ̀ ní àgbẹ̀mọ́ṣẹ́ kò ṣàdúrà sí pé ó kẹ Ọlọ́run báyìí. ó tẹ̀ ṣe prógámù kan jọ kan wà Bariga mo ní ọṣẹ ìbò tá a fi ń wẹ̀ ọṣẹ ni àṣepọ̀pọ̀ kan mọ́ ni tá a fi ń wẹ̀ ó láwọn kan tọ́pọ̀ mọ́ ó láwọn ewé elégbò àmọ́ àwọn kinní kan tọ́bí sọ wípé kinní yo ewé ni egbò ni mo tẹ̀ fẹ́ lọ láì rúkìá ni àwọn ewé àtegbò kan bẹ ní ìtẹ̀jẹ́ ká kọ́ lójú ọ̀nà ní pẹ̀lẹ́ kọ́ dà ìfà ti wà. àádàkẹ́rì sí kọlù bá ti wọlé àwọn ewé kan bẹ tó jẹ́ pé ní òórùn wọn lásán àṣẹ tọ́lọ̀ fi sára wọn gbogbo tó ń pè ní evil spirit wọn ò ní súnmọ́ yẹn téèyàn bá lò bẹ́ẹ̀ni irú àwọn ewé bẹ́ẹ̀ téèyàn bá pò mọ́sẹ̀ téèyàn fi wẹ̀ Ọlọ́run ló fún ewé òun lágbára kìí ṣe pé àmọ́kéèyàn kò ṣe àwọn amúnibúni ẹ̀rọ bí yẹn ni àwọn amúnibúni irú àwọn ẹni kí ló ń kọ yín láti bọ̀lẹ̀ tí ń pè. láti Ìbàdàn ni o. Mashallah kí lórúkọ yín. orúkọ mi Ibrahim. Mashallah kí lẹ fẹ́ bá a sọ lórí ètò. náà lórí ọ̀rọ̀ abanilórúkọ jẹ́ àfààní. Mashallah. mo mọ̀ pé gbogbo ohun tó ṣẹlẹ̀ yẹn tí ò bá jẹ́ pé Ìlọrin náà jẹ́ ìlú ẹ̀sìn àìmọye ìlú ní àwọn ọ̀daràn bẹ́ẹ̀ ti ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé òun àgbérò ètò tẹ́yìn gbé jáde pẹ̀lú tẹ́yìn ṣe pẹ̀lú bàbá ṣèkà bàbá Bariga ń sìn. Allahu Akbar inú mi sì dùn ẹni Ìbàdàn ní. tó bá jẹ́ pé irú tẹ́yìn ṣe yìí tọ́daràn kan náà bá ti ṣe bẹ́ẹ̀ nìbàdàn tẹ́lẹ̀ kan náà ṣe bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ táwọn ọmọ Èkó tó wá pera wọn jọ táwọn ògbó Èkó tó pera wọn jọ àwọn ògbó Ìbàdàn táwọn náà pera wọn jọ ẹ rí i pé kínní ó ti dínkù. Allahu Akbar. mo dẹ̀ jẹ́rìí bí bàbá Bariga tí ó ti ń sọ yẹn sìn mo jẹ́rìí bàbá Bariga pé wọ́n tọ̀ dáadáa. pẹ̀lú ògbó Ọlọ́run. ẹ wo nǹkan ṣe rí irú àwọn gúrúùpù ọ̀daràn ọ̀dọ́ bẹ́ẹ̀ yẹn àwọn tí kò náà ti jìnnà sí. Allahu Akbar. àwọn tí kò náà ti sọnù sí. ẹ wo owó ṣẹ́ bí bàbá Sakama ń jẹ láti jẹ́ yìí. Alhamdulillah. èló náà fún bàbá Sakama. wọ́n farajì fún kìlú mọ́ bàbá jẹ́. pẹ̀lú bẹ́ẹ̀ àwọn ọ̀daràn wọ́n tún fẹ́ mọ orúkọ wọn jẹ́. bí bàbá Bariga ṣe ń gbìyànjú yìí náà àwọn ọ̀daràn wọ́n tún fẹ́ mọ orúkọ bàbá Bariga. ṣùgbọ́n mo wá fẹ́ kẹ́ wá lo opportunity ọmọ ẹ̀. kò sí irú tọ́mọ yẹn ṣe fún ọmọ ọlọ́mọ ẹ̀
kò sí ni wọ́n ní àgbàlagbà kan ibi tí wọ́n ti kíni ẹ̀ ti generate wá. tó bá press. ìyẹn gangan la fẹ́ bá ọlọ́pàá ṣe láti bá ọ ṣe mítì lórí ẹ̀ because kíní yìí kì í ṣe pé ọmọ yẹn ló bẹ̀rẹ̀ látòrí ẹ̀ ó ti níbi kan tó ti gbé kan yẹn bọ̀ ọjọ́ orí ọmọ yẹn kéré bí àwọn kan wà tó ń bẹ ni àbí tó ń ṣe kankan yẹn lójú ẹ̀ kì í ṣe láti dọ̀dọ̀ tiẹ̀ á láti kọ́kọ́ mọ̀ yẹn. ẹ jẹ́ kí n fún yín ní kíní kan sà. ṣe rí ẹ bá dé kóòtù sí ó láìpì ìdábìwọ̀n fáwọn èèyàn lálálọ́wọ́ wà lábẹ́ àwọn ọmọ àwọn tó ṣerú nǹkan báyìí ó láìpì kí ẹ bá kó jẹ́ pé SARS lẹ́ẹ̀dá ní kóòtù pẹ̀lú ọmọ yẹn máa ti fẹ́ di ọmọ yẹn. ẹni yóò ṣorí ibu ni irú nǹkan tó tọ́ sí irú nǹkan tó ṣẹlẹ̀ sẹ́ni yóò ṣẹlẹ̀ sẹ́ni ọmọ ẹni náà ni tí ọba máa gbà wo gbogbo jẹ́ tí ọba ń ṣe náà tí ọba ti fi bẹ̀rù Ọlọ́run sí àtúbọ̀tẹ́ nìyẹn náà lè da òní sọ pé torí pé iṣẹ́ tó ń ṣe ni wọ́n wá gbé oúnjẹ wa bàtẹ́ náà epo mọ̀ pé ìkan ìdí tí wọ́n gbẹ́mọ̀ pẹ̀lú tí ò dá ni ìkan tó balẹ̀ ayé jẹ́ nìyẹn o ìkan tó balẹ̀ ayé jẹ́ nìyẹn o. Yes sir. àti dé kóòtù yìí tá a fẹ́ lọ jà against àwọn fọ́sà kan wà láì ní ọjọ́ táwọn máa dé kóòtù àwa tá a fẹ́ lọ jà a fẹ́ jà fáwọn aráàlú tí wọ́n fẹ́ lọ gbèdé àwọn tí wọ́n ní ẹ̀wọ̀n bá gbé àwọn irú àwọn èèyàn yẹn la fẹ́ lọ wá jà wà láì ní ọjọ́ tá a dé kóòtù inú àwọn fan tó lágbára jù ní Nàìjíríà yìí gbogbo àwọn èèyàn yẹn àtàwọn ọ̀gá wọn ládìpọ̀ wọ́n dẹ̀ gbé bàbá ńlá jíìpù ẹ̀yà dọ́kú wọ́n ní sáwọn tàbí bá ba ọ̀rọ̀ yìí kóòtù lélẹ̀ tọ́wọ́ pẹ̀lú sáà yìí. so probability wà ó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ bàbá àṣàlẹ̀ ọmọ tó pa ọmọ ọlọ́mọ yìí ọmọ jẹ́ pé pẹ̀lú òkú Ọlọ́run ẹjọ́ ọmọ yẹn ó jà. àwọn ti yóò jà kíákíá yóò tẹ̀ sí ìjábá yìí ó jà bó ti jábá yìí bọ́jẹ́ bẹ́ẹ̀ fọwọ́ bo ilé ìmọ̀lẹ́ àfẹ́wò ó tẹ̀ sọ̀rọ̀ lórí pọ́fẹ́ fọwọ́ bo yẹn kò só lórí burúkú náà bàbá ta nílùú ayé kò só lórí burúkú bẹ́ẹ̀ tó máa ló fẹ́ fọwọ́ bo ilé bọ́ọ̀ bó kíni fọwọ́ bó kíni. ẹ wá dàkún bàbá Bariga torí Ọlọ́run bàbá Bariga torí Ọlọ́run ẹjọ́ torí Ọlọ́run àwọn àfáà tí wọ́n máa ń sọ pé ẹ gbọ́dọ̀ jẹ èèyàn kẹ́ ẹ tó jẹ èèyàn ẹ dẹ́kun ẹ bá wa fẹ́ẹ̀tì àwọn ọmọ kéékèèké tó wọ́n ṣe lẹ́jọ́ bẹ́ẹ̀. ṣẹ́tìrì ẹ máa gbọ́ ṣẹ́tìrì ẹ máa gbọ́ ṣẹ́tìrì ẹjọ́ ti kọ́ mi fún ọ̀rọ̀ yẹn ṣẹ́tìrì tí o bá ń sọ̀rọ̀ lọ́jọ́ mi ọ̀rẹ́ tọ́pìkì ọ̀tọ̀ ni ṣẹ́tìrì o bá ń sọ̀rọ̀ lọ́jọ́ mi kí àgbọ́yé gbàgbọ́yé mọ́bọ̀ kan ní ká kọ́ ṣáà. ẹ máa gbẹ́sẹ̀ àgbọ́yé ọ̀rọ̀ ni ṣé gbogbo àwọn èèyàn ń tẹnu wọn pé gbá ṣẹ́tìrì lọ́jọ́ mi ẹni tó sùjọ́ pé alágbèjà kan sọ̀rọ̀ pé kíní kan àgbọ́yé kì í ṣe pé nìyẹn inú odò kò sẹ́ni tó máa gbójú gbóyà kọ́dọ̀ ọmọ yìí gan sí òun náà sọ pátá ẹ̀ lòun kó tó di pọ́ká nǹkan bẹ́ẹ̀ mọ́ lọ́wọ́ ṣé ìgbà mi yé bẹ́ẹ̀ sí i tí àwọn olùgbàlẹ̀ rí pé gbogbo ẹni tó fẹ́ dórí àga kan òun náà ó ké sí ṣé ẹni kan wà lórí àga sí àga tó wà bẹ́ẹ̀ tó yí rẹ̀ sí lọ kẹ́nìkan kó wá sí kẹ́nìkan náà máa gbé pé orí àga tó wà yẹn òun náà fẹ́ débẹ̀ ó ti jẹ́ nìyẹn ó ti pa ènìyàn bìkọ́ tó bá ti kúrò lórí àga yẹn ó ti ṣe kí ni ó ti pa ènìyàn ṣé ẹgbẹ́ ti bẹ́ẹ̀ sí àmọ́ ìtumọ̀ ọ̀rọ̀ ìyẹn máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí làkàyà àwọn èèyàn bá ṣe mọ́ ni kò ṣe pé nìyẹn àwọn tó sọ̀rọ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ rí fásitì pé kọ́ lọ pààyàn kọ́ àmọ́ gbogbo ẹni wọ́n bá ṣe wá sí ẹ ṣe wá sí nílà akẹ́yìn àwọn tẹ̀ ń bá ṣe. bẹ́ẹ̀ni ẹ má ju ọ̀rọ̀ báwo èèyàn onímọ̀ tu ẹ̀ tẹ́ńkà kó a lọ máa tu. ṣé kí bàbá ẹjọ́ ti sọ kí nìkan fún yín. nǹkan tí mo try láti sọ náà nìyẹn nípa mọ́lẹ̀ púpọ̀ báwọn èèyàn sọ̀rọ̀ bí làákàyè àwọn èèyàn bá ṣe mọ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ sì kí. bẹ́ẹ̀ni. láyé. ṣé wà bò tó òṣèrú rẹ o. bẹ́ẹ̀ni. bàbá alágẹ̀gẹ̀ òṣèrú rẹ yìí o. wàláì. so irú ẹ ti bá àwọn ọmọ kéékèèké. bẹ́ẹ̀ni. àwọn fẹ́ lọ náà ẹ̀dẹ̀ máa wọ nǹkan tó sọ̀rọ̀ láàrin wọn. kábíyèsọ́lá. ìtàwọn àgbàlagbà náà yẹn ní ọ̀nà tán nìyẹn ó làwọn ọmọ eléyìí ò ní. irú ní ìsìn bàbá Bariga ẹlòmíì ò mọrú ìyá bẹ́ẹ̀ ti jẹ́ kẹ́ ẹ tó dé omi tẹ́tẹ́ ní. ẹni tó bá gbàdá kó dá bàbá Bariga. sẹ́yìn náà bá mú ìtàn. àgbákò bí wọ́n wọ́n gbàgbó fún ara ẹni. ẹgbẹ́ ìlú ẹ̀kọ́ tó ní kó fara gbà. tába ẹnu yìí tẹ̀lé gánmà ló tan bàbá Bariga ní tí wọ́n sọ fún mi. jẹ́jìrì níbi wáàsí níbi wáàsí mẹ́ta ni ẹjọ́ ẹ dákun ètò ẹ jẹ́ kí n dá sọ̀rọ̀ yìí. ṣẹ́fì mẹ́ta ni ọ̀rọ̀ kan wà tó já sí wípé ọ̀rọ̀ nu ilé ni
tíyàn bá sọ̀rọ̀ nu ilé tíyàn bá sọ ta àgbákò ni yóò dìsẹ́ni tó sọ. ọ̀rọ̀ kan wọ́n tó já sí pé ọ̀rọ̀ ta ni kì í sọ̀rọ̀ nu ilé tẹ bá sọ̀rọ̀ ìta nínú ilé ìkan ò ní yanjú. ìkẹta wá ní ọ̀rọ̀ náà lòun náà wọ́n kì í sọ àmọ́ òun ló máa ń sọ ráì. ṣé ẹ̀ ń gbọ́ ní abc òkè ẹ jẹ́ kí n lọ síbi ọ̀rọ̀ kan wà tó já sí pé gbogbo àwọn tó ń tìṣ ẹ̀ mi ò rí wọn tó tìṣ ọ̀rọ̀ yẹn tó dáadáa lójú mi lórí pé ọ̀rọ̀ ganu sí kò ṣe ganu sí. kí ni wípé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ inú ilé ni ọ̀rọ̀ yẹn kàn bọ́ta ni. gbogbo orí tẹ́ni yẹn sọ lọ́jọ́ yẹn gbogbo tẹ́ni yẹn sọ etí jẹ́ tó wà jẹ́nẹ́rálì tí gbogbo yẹn lè sọ ni. ẹjọ́ bẹ́ẹ̀ sì gbogbo ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí wà jẹ́nẹ́rálì tí gbogbo yẹn lè sọ ni àmọ́ràn inú ilé ni nítorí pé bọ́ta ló fi di wàhálà. ama yẹjú àwọn èèyàn nítorí àwọn èèyàn ẹ ṣeun gan ustaz. amadé fati kò níta wà. salamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. ẹ dárúkọ yín àti ìlú tẹ́ ti ń pè wá. Orúkọ tèmi ni Imam Quwwatullahi láti Ìlọrin. masha allah naam kí lẹ ní fún wa lérí ètò yìí. Nígbà ó sì bí èrìà. masha allah. Bàbá Ọlọ́run kò kárí yín pé bàbá wa ń sàkámù. amina àtẹ̀yìn náà. Ó fún àwọn àgbàlagbà tí wọ́n ti lọ nínú Ọlọ́run mọ̀sálẹ́kùn rẹ̀ yín. amina. Gbogbo ohun tí ẹ ń sọ látàárọ̀ òdodo ọ̀rọ̀ ni. alhamdulillah. Ètò ń ṣẹlẹ̀ nílọrin yìí ó tọ́jú sí wa. Ẹ wá dákun bàbá wa ń Bàrígà. Ẹ dákun ẹ bá wa mójútó ọ̀rọ̀ náà dáadáa. gbogbo alájọ mójútó gbogbo wa ni kì í ṣe ju bàbá Bàrígà nìkan gbogbo wa. bẹ́ẹ̀ ni àmọ́ ẹ̀yin ni aṣíwájú wa báyìí. bẹ́ẹ̀ni Ọlọ́run láṣíwájú náà. bẹ́ẹ̀ni àwọn là ń rẹpísẹ́ǹtì gbogbo wa. dájú òdodo bá ti ṣẹlẹ̀ lórí. yóò ṣẹlẹ̀ àní ẹgbàgbé yẹn eléyìí yóò ṣẹlẹ̀ eléyìí yóò ṣẹlẹ̀ ẹgbàgbé yẹn. lágbára Ọlọ́run. ẹ jẹ́ ẹni tó bá ní nọ́mbà àwọn fámìlì àwọn ẹni yẹn ẹ dákun tó wá pé ẹni ẹ bá mọ àwọn ẹni yẹn ẹ jọ kó bá wa sẹ́ǹdì ẹ̀ naam àwa pẹ̀lú yín. ọ̀pọ̀lọpọ̀ ohun pẹ̀lú àwọn obìnrin wọn ya fọ́tò àwọn ọkùnrin tẹ́jọ ọjọ́ rẹ̀ gbogbo àwọn ọmọ rẹ̀ lọ́yẹ kan ṣe investigation lórí wọn. nígbà tó bá ti mú òun sọ wọ́n sọ gbogbo àwọn èèyàn tó bá tọwọ́ bá bó ṣe tó bá débi tó yẹ kó dé. sẹ́rí tẹ́lẹ̀ yìí bá fẹ́ ṣe ìjọ ẹ má wọrí gbogbo yẹn àjọ máa lọ mójútó ni a sọ fún àwọn ọlọ́pàá kó máa ṣe é dé. òun kọ́ ni issue bíi kí àwọn ọlọ́pàá ó ṣiṣẹ́ tiwọn. ṣàtìrì yẹn nígbà àwọn ẹ̀jẹ̀ rí bọ́ọ̀lù yẹn ẹ máa gbọ́ mi yẹn ṣàtìrì yẹn ọ̀tọ̀ nìyẹn ẹlòmíì sì ókè sí bàbá Bàrígà sí everybody ló fẹ́ mọ̀ kẹ́lì kan bá mi ya fọ́tò sí. àìmọye èèyàn ní máa ń rí wa tẹ́mi náà bá mọ̀ pé èèyàn ọ̀bù ní tán. bẹ́ẹ̀ni àìmọye èèyàn ní máa ń rí wa tó sọ pé àfàṣàdá mọ̀. àwọn òun ló máa sọ àwọn èèyàn tó jọ ń ṣe ẹgbẹ́ ti bẹ́ẹ̀ lájọ máa rí ẹ̀rí lórí ìkan yẹn. regular followers wa ẹ ṣeun gan àbágbówá tó láì ẹja tó gbé kọ́ọ̀lù mi. salamu alaikum warahmatullahi wabarakatuh. kọ́sítọ́mà dáadáa ó já sọ́gbẹ́ ramẹ́n. ẹ káàbọ̀. ẹ ṣeun gan kílẹ̀ iná ní fún wa. ó kí bàbá Bàrígà náà ọ̀rọ̀ ìjà àjọ wa pẹ́. àmín láti ànájẹ méjì ń ro sí ní ti irú èdè tí à ń sọ báyìí. masha Allah. àti pé nínú iṣẹ́ tí ó yẹ káwọn ògbó lọ nínú ìdìbò wa dá sílẹ̀ nílé. Allahu akbar. ọlọ́run ó di wọlé àná Muhammad. sallallahu alaihi wasallam. ọlọ́run bó ti bá yẹn jẹ́ àyẹ̀ tó yìí náà tó fẹ́ sí yìí náà lọ. tó bá yẹn jẹ́ eléyìí ká dáwọ́lé yìí náà ọlọ́run bá yẹn. alámàmí àbẹ tó lọ bẹ́ẹ̀. lọ́gbó òní lọ bẹ́ẹ̀ lágbára Ọlọ́run. lélè bá pamọ́lẹ̀ eléyìí padà pàdúrù. ẹ ṣeun gan Ọlọ́run bá dúpẹ́ fún yín ẹ ṣeun sọ kò sí wàhálà inshallah alhamdulillah pẹ̀lú ògo Ọlọ́run ètò náà ti fẹ́ wọ wákàtí kan báyìí. bó bá dẹ̀ ṣe lọ sì ti tó. bó bá ṣe lọ ẹ máa gbọ́ lórí prógámù pẹ̀lú ògo Ọlọ́run. inshallah bí kò dá ti láì. àti bàbá wa Ibrahim Adébáyọ̀ ara àwọn olólùfẹ́ wa ní AK Ọlá Mọ́mì ẹ káàbọ̀ Afọlábí Ahmed ẹ káàbọ̀ Abba Adémọ́lá Ibat Ọmọlára Abdulrahman Muhammadu Talitu ẹ ṣeun gan bàbá wa Ádámù Àyìnlá àwọn tí ń bá wa pín káàkiri kódà wọ́n tún bá wa táàgẹ̀ sí àwọn péèjì míì
Yusuf Muhammad Jamiu ẹ ṣeun gan àdúpẹ́ fún yín ẹ̀yin tẹ́ kọ́mẹ́ǹtì dáadáa ẹ kú làákàyè Ọlọ́run ní ba làákàyè jẹ́ ẹ̀yin tí ẹ ń kọ nǹkan kí nǹkan bíi Johnson Ọlọ́run bá fi ọmọ náà bí làákàyè rẹ ti máa lórí pé èyí tá à ń sọ yìí nísìnyí ó yẹ kó lè ronú wípé ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí o wọn ò dọwọ́ bọ́ ọ̀rọ̀ yìí Ògo Ìlọrin dúró tán yányán ni àmọ́ àwọn tí wọ́n máa wá bú wa àwọn fáǹsì àwọn ará bí láti fìyà jẹ ìyẹn wọn látara pé ó ṣẹ̀ sófin ìjọba tọ́lọ́run fìyà jẹ látàrí wa àwọn ni wọ́n máa wá bú èbú ṣe nǹkan rí kan rí lójú wọn àfi kí wọ́n wá bú èbú àbí kí wọ́n wá ṣépè ogun tẹ́ ń sẹ́lé pé òun láti rí yín tẹ́lẹ̀ rí àrọ́mọdọ́mọ yín nípàlẹ̀ kẹwàá òun náà lè pè wọ́n mọ̀ bá ogun tẹ́ bá sì bú lè bú lára wa Ọlọ́run máa fi yọ dáadáa kó lára yín yóò máa fi aburú yóò máa fi rọ́pò síbẹ̀ ní sọ́jú bá ń lọ BDK the bold mass wọ́n ṣe bí yóò change ni Ọlọ́run ò fún nífà ní kó change nísìnyí wá ní gbogbo ìgbà láti wá máa bú èbú náà ni mo ti ṣáwọn ní blocking lénìí inshallah òun ò tún rí wa wò mọ́ láyé ó dijọ́ gbẹ̀dẹ̀ kíámọ̀ tí ń bá wọnú jahannama lọ tí ń wu àwọn ilé àlìjẹ́nà ká tó pàdé agbára Ọlọ́run ẹ̀yin tí ẹ ń pè wọlé àní nífààní àti gba ìpè mọ́ torí pé àsìkò oorun ti tó àsìkò oorun la wà so kò sí sí tó ju ìrun lọ bàbá Bariga ti ń tákùn mi látẹ̀kan pé àsìkò oorun ti tó àmọ́ èyí tá à ń ṣe yìí náà iṣẹ́ ládá náà ni àmọ́ kò tó rùn ìrun ju gbogbo ẹ̀ lọ a máa fi eléyìí dágbére fún dédé àsìkò tá a wà yìí láti máa sọ fún gbogbo wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.